ti rí 3 ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o 3 ó ṣe wá ṣe 4 ṣe ti rí ṣe ti rí ẹ wo bí wọ́n ṣe tó ń lọlẹ̀ tó ń dìde tó ń lọlẹ̀ tó ń dìde that is their own culture tí wọ́n sọ fún yín pé àràmù ni àwọn àáfàá wèrè tí wọ́n ń lọlẹ̀ tí wọ́n tó ń lọ tó ń bọ̀ yìí àwọn àáfàá olórí burúkú yìí mímọ́ àlẹ́ kò tó jèrè àwọn aláìní tìjú tí wọ́n ń ké nítorí pé K1 the ultimate ó sọ ọ̀rọ̀ kan ó ní wọ́n ganu ṣé wọn ò ganu ni wọ́n ganu náà ṣùgbọ́n tí ẹ̀sìn èèyàn bá fẹ́ tú ní gbangba tí àwọn orúnmọlẹ̀ tó bá fẹ́ tú di àwọn èèyàn síta wọ́n máa bẹ̀rẹ̀ sí ní misbehave tó jẹ́ wípé wọn ò ní mọ̀ pé nǹkan táwọn ń ṣe gan kò make sense wọn ò ní mọ̀ pé ó ń ba ayé ara àwọn jẹ́ because àìnítìjú òun ló fà á tí àwọn àfàlẹ̀ kóòtù òjìrè tó wá ń jáde tí wọ́n wá ń sunkún lórí ọ̀rọ̀ pé wọ́n lẹ́ẹ̀ ganu àìnítìjú ni ẹ wá ń ké ẹ wá ń ṣépè èpè tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí ó ń padà sórí yín ní tẹ́ ẹ̀ tí ì mọ̀ ó dìgbà tẹ unfortunately ẹ̀ ní padà wá sórí social media kẹ́ wá sọ fún wa èpè tẹ́ ẹ̀ ń ṣe tẹ́lẹ̀dùmarè bá dẹ̀ fẹ́ tú ìdí yín síta ẹ mọ máa tó tí mo post fídíò ẹ̀ sórí péjì mi tó ń sọ pé tó ń sọ̀rọ̀ tí kinní wòlù lórí tó lódùmarè bá fẹ́ ṣe fún yín táwọn orúnmọlẹ̀ bá fẹ́ ṣe fún yín ìta gbangba ẹ̀sìn yín á tún yọ jù bẹ́ẹ̀ lọ èmi ò tiẹ̀ mọ̀ pé mo ti sọ rí nínú àwọn shows mi ìkan lára àwọn tó máa ń wò mí lọ́kọ́ síbẹ̀ ní èní pé ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sọ́njọ́ yẹ o ẹni àwọn pípù yìí ọmọ àṣẹ̀sìn àgbáyé ọmọ àṣẹ èmi ò rántí mọ́ torí tèmi bá ṣe show ń gbà mí màá padà lọ wò ó máa wò pé ṣé mi náà ni mò ń sọ̀rọ̀ bàbá mi níní ọlá ẹ káàbọ̀ ẹ kú jọ́ mẹ́ta ẹ kú gbogbo gbà máa wò pé ṣé mi náà ni because èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ àwọn orúnmọlẹ̀ ló ń sọ̀rọ̀ ọ̀hún dẹ̀ tí ì rí nǹkan kan as a matter of fact àfi tẹ́ ẹ bá dẹ̀yìn láti máa ba ilẹ̀ kóòtù òjìrè jẹ́ because of your personal gain torí ìjẹkújẹ torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ wá gbàgbé nǹkan tẹ́ fẹ́ jẹ èyí tó jẹ́ Yorùbá nínú yín ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ nǹkan tẹ́ gbé dání ẹ mọ̀ nǹkan tẹ́ lọ máa ń ṣe lábẹ́lẹ̀ ní èyí tẹ́ ní gbé wá sórí social media ẹ wá síta èyí táwọn ayé fẹ́ gbọ́ òun lẹ máa sọ ẹ̀sìn yín ò tí ì jáde o ẹ wo bẹ ṣe ń ké kiri ẹ wo bẹ ṣe ń ṣe ìranù kiri lórí social media non-entity tèmi bá jẹ́ tó bá jẹ́ wípé àwọn tó ń tẹ̀lé yín gorí wọn pé ni òfò tẹ́ ń ṣe kiri orí social media ó yẹ kán tiẹ̀ wò pé ṣáwọn tá à ń pè ní leaders wa náà ni ṣáwọn tá ẹ̀yin ganologist ilẹ̀ kóòtù òjìrè ẹ̀ tí rí kankan ẹ lọkọ déètì yín sílẹ̀ èmi ò mọ bó ṣe máa ṣẹlẹ̀ o ẹ rí pé ti K1 sí K1 kò sọ̀rọ̀ ni ta ló mọ̀ pé ó máa lọ bó ṣe lọ yìí ẹ mọ àìmọye àwọn èèyàn tí wọ́n ti méèkì owó rẹpẹtẹ lórí ìganu lásán yìí ẹ̀yin wèrè tẹ́ ń pariwo síta tẹ́ ń ké yìí náà most of you tẹ́ monetize page yín tẹ́ tó jẹ́ wípé bloggers ló pọ̀ nù yín tẹ́ ń pretend pa àfáà nìyín ẹ̀yin náà máa ti méèkì owó lórí ìganu yìí o ọpẹ́lọpẹ́ K1 níbi kò bá ti bá yé yín jẹ́ o torí nísìn ìganu tí K1 sọ yẹn sìn ó máa reduce the rate táwọn èèyàn fi máa pè yín ẹ̀yin gan ó kàn yẹ pé ẹ lójú tì ní pẹ̀lú ẹ̀ náà tó bá jẹ́ wípé ẹni tó lójú tì kò yẹ kẹ́ tú kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ́lẹ́ fẹ́ lọ máa ganu lọ sí ìkómọ àbí òkú àbí ibi tí wọ́n bá pè yín sí so ganu gan máa reduce ìfẹ́ yín náà because ẹ nílè lọ máa ganu bẹ ṣe ń ganu tẹ́lẹ̀ ẹ̀yin gan máa wò pé kọ́ bá tún lọ gbé wa sórí kinní pa ń ganu so now ọ̀rọ̀ ganu yẹ a lot of you gan ti fi make owó ibi tẹ́tílẹ̀ tí ń ṣe fídíò tẹ́lẹ̀ ń ṣe pè fúnra yín láì ń ṣe K1 ṣó ti yé yín so mo kàn ní kí n fìyẹ ṣíṣò ní pé ẹ tí ì rí nǹkan kan o ẹ lọkọ déètì ní sílẹ̀ o gbogbo àáfàá ilẹ̀ kóòtù òjìrè pátá gbogbo ganologist ilẹ̀ kóòtù òjìrè pátá ìyẹn àáfàá lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ aka ganologist tẹ́ni wípé torí ẹ̀sìn àjòjì ẹ̀sìn àràbù ẹ wá fẹ́ fìyẹ torí ẹ fẹ́ fi ba ilẹ̀ tiwa jẹ́
ẹ̀sìn tẹ́ ẹ máa ṣe ẹ̀sìn tẹ́ ẹ máa ṣe wọ́n á máa gbọ́ ẹ ṣe láyé báyìí wọ́n á máa gbọ́ lọ́run ni ẹ tí ì rí nǹkan kan. Now Mr. Sultan of Sokoto ọ̀rọ̀ kàn yín torí à ń jà ń lé kejì èmi ò mọ bó ṣe kàn yín o. Sultan of Sokoto ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Fúlàní tẹ́ ẹ bá gbọ́ Yorùbá ẹ bá kọ́ ti bíbá ẹ kẹ́ lọ play ẹ̀ fún Sultan of Sokoto. You don't have any right whatsoever. Sultan of Sokoto, you don't have any right whatsoever to come and put your mouth sínú ọ̀rọ̀ tí ó kàn ẹ́. It's none of your business. You are a Fulani man. We know your agenda. You are still sitting and you are still riding on the agenda of your forefathers. You are still working on the agenda of your forefather Uthman Danfodio. It will not work. It will never work. You don't have the right. If you want Sharia law, go call all the Muslims in Yoruba land to come to Sokoto. Sultan of Sokoto, pé gbogbo àwọn Muslim ní Yoruba land pé kó máa bọ̀. Kó wá síbẹ̀. Kó wá máa ṣe Sharia wọn ńbẹ̀. Àwa ò ní gba Sharia. Kì í ṣe Mùsùlùmí nìkan ló wà nílẹ̀ kóòtù òjìrè. Kristẹni wà. Àwa tá a nílẹ̀ gangan táwọn bàbá ńlá bàbá wa tó jẹ́ wípé àwọn ni wọ́n tẹ̀lé ilẹ̀ wa dó àwa náà wà ńbẹ̀. So you don't have no rights. A mọ̀ pé Nàìjíríà la wà o. Bọ̀ gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Nàìjíríà la wà. Go and face àwọn tó ń ba yí àwọn ọmọ yín jẹ́ ní north. Àwọn tó ń ba yí àwọn ọmọ yín jẹ́ àwọn Boko Haram àwọn herdsmen. Ẹ lọ fèsì wọn. Akúkú ti gbọ́ pé wọ́n sọ wípé ẹni tó bá ní pé kí wọ́n bá ní kí wọ́n pa àwọn Boko Haram pé bí ẹni pé wọ́n ń bá Allahu yín jà ni. A dẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn àfáà yín pé kílà ní bí ẹ̀yin Mùsùlùmí o kì í ṣàwa o pé bàbá ńlá bàbá yín tó jẹ́ Keyin pé kílà ní. So ẹ̀yin náà ọmọ kílà ní gbogbo yín ẹ kó gbogbo ara yín lọ síbẹ̀ kẹ́ lọ máa kílà ara yín bẹ̀. You have no right to put your mouth in anything that has to do with our land, Yoruba land. Face your Sokoto. Because these people, àwọn àfáà olè, àwọn amukumeko, àwọn tó jẹ́ wípé Fúlàní ló fún ìyá most of them lóyún torí ọmọ àlè ló pọ̀ jù nínú wọn. Fúlàní òun ló fún ìyá yìí tó pọ̀ jù nínú yín ló fún yín lóyún. Because tó bá jẹ́ wípé Fúlàní kọ́ ló fún ìyá yín lóyún ni ẹ ní máa wùwà ọmọ àlè. Ẹ ní Sharia tó fẹ́ gbé wá is for only the Muslim. It's for only the Muslim. Really? Sharia tí wọ́n ń ṣe ní north. Àwọn tí wọn kì í ṣe Muslim ṣe pa wọ́n. Deborah tẹ́ ẹ pa lọ́jọ́ kìíní àná. Ṣé Muslim ni? Ìyá Rìdíìmù tó lọ ń preach káàkiri níbi ní ọjọ́ kìíní àná tẹ́ ẹ pa tẹ́ ẹ gé lọ́rùn. Ṣé Muslim ni? Bí Uthman Danfodio bó ṣe tan àwọn Haúsá lọ́jọ́ kìíní àná tó fi tàn wọ́n tó fi sọ pé ẹ má wọ́rí àwa alakọ̀ máa ṣe láàrin ara wa tí wọ́n fi wọlé sí wọn lára dèní. Táwọn Haúsá tó wá nílẹ̀ wọn tí wọ́n wá jẹ́ nǹkan kan tó ti fẹ́ sọ wọ́n di minority. Àwa ò ní gbà. Ẹ̀yin bàbá ẹ bóde o, ẹ̀yin bàbá tẹ́ ní nǹkan lọ́wọ́ ẹ bóde. Spiritually and physically la máa fi ṣe ọ̀rọ̀ yìí. Ẹ má gbà àwọn Fúlàní wọ́n fẹ́ wá gba lẹ́yìn ni bó ṣe gbà mọ́ àwọn Haúsá. Nísìnyí àwọn ọmọ kéékèèké nílẹ̀ Haúsá wọ́n ti ń jáde wọ́n ti ń sọ̀rọ̀. Àwọn ọmọ kéékèèké nílẹ̀ Haúsá wọ́n ti ka history àwọn náà ti ń fojú ara wọn. Gbogbo emir tó wà nílẹ̀ Haúsá pátápátá kò sí Haúsá ń bẹ̀. Fúlàní ni gbogbo wọn. Gbogbo àwọn governors wọn pátápátá bóyá ẹyọkan àbí méjìlá Haúsá Fúlàní ni gbogbo wọn. Àwọn Haúsá dẹ̀ lọ nílẹ̀. Ṣùgbọ́n kò kàn wá
láti ìgbà tó ti jọ ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe lọ́hùn yẹn nílẹ̀ yín ṣe ti rí àwọn bàbá wa kọ̀ọ̀kan tí wọ́n wá bá yín dá sí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ̀ ṣó yìí tẹ́ ẹ̀ bá ti ṣó ẹ̀ ẹni tí ò bá ti tẹ ṣí ẹ̀ lórí bíbá ẹ ṣí ẹ̀ sórí WhatsApp ẹ ṣí ẹ̀ sórí anywhere tẹ́ bá wà níbo lẹ ti rí pé àwọn ó yà ó ní ọ̀fífẹ́ o àbí Aláàfin o àbí ọba Adó o àbọ̀ba Oǹdó o àbọ̀ba Ìjẹ̀ṣà o tó bá yín dá sí àbọ̀ba Ìjẹ̀bú àbọ̀ba ọba Ẹ̀gbá o tó bá yín dá sí pé ẹ̀yin Fúlàní tẹ́ wà ní náà ti ṣe tó bá yín dá sí so kí ló wá dé Sultan of Sokoto it is none of your business please face your people face them go and listen to the younger ones that are coming out these days asking for their rights. Your forefathers stole their land. You cannot steal our land. We are not going to tolerate it. Stay in your lane. Anybody that wants to practice Islam is free to practice Islam. Nigeria is not an Islamic nation. Tá bá ní pé ká dálẹ̀ ká tún ṣà. Before Nigeria, Yoruba was. Before Nigeria, Yoruba has their own nation. So what are you doing? What are you trying to do? What gods do you have? Who are you? Oh, you want to do what your people want. You want to repeat what you guys did in Ilorin. You want to repeat what your people did in Ilorin, what you guys did in Ilorin. You cannot repeat it in any of our land anymore. Le repeat here mọ́. Ìwọ̀nba kóróbo tẹ́ ti gbà ní Ìlọrin yẹn, you cannot repeat it. So mind your business. Face all the people that they are wasting their life on a daily basis in North. Go and look for solution to it. Don't come to our land. Don't put your mouth. If you really love your Muslim brothers in Yoruba land, tell them to move to North. It is still within Nigeria. Tell them to move to North. Yoruba land is a free land. Tó bá jẹ́ wípé àwọn bàbá ńlá tiwa wọ́n dàbí ẹ̀yin ni. Kò ní on ní gbé ìsìn Ìsìlámù láyé. Wọ́n ní gbà kiri yó láyé. Débi pé ẹ máa wá fẹ́ overshadow wọn lénìí. Ṣùgbọ́n àwa ọmọ àti jáde àwa ò ní gbà. Kò sí gentle mọ́. Sultan of Sokoto, go and mind Sokoto's business and every other part of North. Sokoto ó jìn sí ilẹ̀ Kóòtù Òjìrè o. Ibi tó súnmọ́ ni gbogbo bí North yẹ ibẹ̀ ní kẹ́ lọ bá, ibẹ̀ ní kẹ́ lọ mind. Because ẹ̀sìn àjòjì yìí òun lẹ fi ń kẹ́wọ́. Nítorí wípé ẹni tó dẹ̀ mú ẹ̀sìn àjòjì yẹ wá náà fún àwọn Àràbù ìyẹn Muhammadu, the same mission, the same agenda lòun náà ní. Ẹ̀yin Fúlàní náà ẹ ti wá jókòó ẹ ti wò pé agenda tí Ànábì Muhammadu ní o òun náà lẹ́yìn náà ní ká kúkú lo ẹ̀sìn yẹn as a disguise kẹ́ fi ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe, but you cannot succeed this time around. You are not going to succeed. Torí ẹ̀sìn àjòjì ẹ bà gbogbo àṣà àti ìṣe wa jẹ́. Ẹ sọ àwọn ọmọ Kóòtù Òjìrè ẹ jẹ́ kí wọ́n máa ṣe àṣà tiyín àti àṣà àwọn Àràbù. Ẹ̀yin ẹ fi àṣà tiyín lẹ̀. Ẹ̀yin Fúlàní ẹ fi àṣà yín lẹ̀. Àwọn àfá olè olókolo dúdú, àwọn ọmọ àlè tó jẹ́ wípé Fúlàní ló fún ya wọn lóyún tán wá gbé ọmọ wá fún tán wá gbé wọn wá fún bàbá Yorùbá tán wá fi ń claim Yorùbá. Gbogbo nǹkan tí wọ́n ń sọ pé kẹ́yìn káwa máa ṣe, tí wọ́n ń sọ fún àwọn ọmọ tiwa, àwọn ọmọ Kóòtù Òjìrè pé kí wọ́n má ṣe pé àràmù ni, àwọn ń ṣe wọ́n dọ̀bálẹ̀, wọ́n rá, wọ́n fẹnu gbolẹ̀ báyìí, wọ́n fẹnu gbolẹ̀ fún Emir of Ilorin. Who is Emir of Ilorin lẹ́gbẹ̀ẹ́ ọba ti àwọn ọba tiwa? For me, blame yín. Torí àwọn ọba tiwa míì náà, most of them, they don't even know the position tí wọ́n wà. They don't know the value of ibi tí wọ́n wà.
àwọn náà jẹkújẹ tí most of them fẹ́ jẹ and torí pé èyí tẹ́ bá dẹ̀ rí èyí tó bá ń ṣe bí àwọn ẹlẹ́sìn àwọn tó gbé ẹ̀sìn àjòjì bí irú ọbẹ̀ ẹdẹ I am ashamed of ọbẹ̀ ẹdẹ. I was ashamed when I saw that video níbi tí ọbẹ̀ ẹdẹ tó ti emir Timi Ọ̀fẹ́dẹ́ tó ti ń rákòrò fún emir Ìlọrin ìwọ ọba aládé emir Ìlọrin tó jẹ́ pé òṣùká tẹ́lẹ̀ gbé sórí yìí náà lòun náà gbé sórí tó jẹ́ pé wọ́n kàn fi fìlà sí wọ́n dẹ̀ ráǹdì ẹ̀pẹ̀ láṣọ ìwọ ọba aládé ó wá lọ ń rá bàbà. My maternal family is from Ede. I was almost crying that day when I saw that man. I was ashamed to say I am from that place, Ede. Look at the people that àwọn èèyàn tí wọ́n sọ fún yín pé kẹ́ sọ àṣà àti ìṣe yín nù kẹ́ embrace Islam. Tẹ́ ẹ bá ti ṣe àṣà àti ìṣe ti yín ẹ ti ṣe ẹ ń lọ sí náà jànámọ̀. Look at them. Ẹ wo bó ṣe ń rá bàbà fún emir of Ìlọrin. Come and see. Come and see. Mo ń bọ̀. Ẹ jẹ́ n tún play. Bí ẹ̀mẹ́rin ni wọ́n rá bàbà kan tó dọ́dọ̀ ẹ̀. Bí ẹ̀mẹ́rin. I'm like, really? Àwa tó jẹ́ wípé àwọn bàbá tó bá ti dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan kábíyèsí o, wọ́n ti dìde. Àwọn eléyìí bí pé wọ́n ń ṣe exercise, wọ́n ń lọlẹ̀ wọ́n ń bọ̀, wọ́n ń lọlẹ̀ wọ́n ń bọ̀, wọ́n ń lọlẹ̀ wọ́n ń bọ̀ bí ẹ̀mẹ́rin. Àwọn yìí kan náà ló wá sọ fún yín pé àràmù ni, pé Allah nìkan ló yẹ kẹ́ lọlẹ̀ fún báyẹ̀. Àwọn dẹ̀ ń lọlẹ̀ fún emir àti wọn. Àwọn ọmọ Yorùbá, àwọn ganologists. Ẹ wo. Ó máa ẹ jẹ́ kó tún play o. Mo ń bọ̀. Ẹ máa wò wọ́n o. Ẹ máa kà o. 1, 2, kẹ́rin 2, kẹ́tìrì 3, ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o 3, ó ṣe wá ṣe 4, kẹ́tìrì ẹ wo bí wọ́n ṣe tán lọlẹ̀ tán dìde that is their own culture. Tí wọ́n sọ fún yín pé àràmù ni àwọn àáfàá wèrè tí wọ́n lọlẹ̀ tí wọ́n tán lọ tán bọ̀ yìí àwọn àáfàá olórí burúkú yìí mi máa ṣépè fún yín sìn ní mi ní kẹnu kò tó lórí burúkú ni ẹ fẹ́ bà yé àwọn ọmọ kò tó òjìrè jẹ́ gbogbo yín pátápátá tẹ́ bá wà níwájú ọba ẹ máa dúró ní bí wàánú kan olùṣòwò ara yín bí wàánú kan báyìí lẹ máa dúró. Níbẹ̀yìn ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún ọba ẹjọ́ nínú ọba àti emir lásán ọba aládé ta ló ní ipò jù tí ò bá ń ṣe wípé àwọn ọba wa gan they don't know the value of the position they occupy. Ẹ wo bí àwọn wèrè yìí bọ́n ṣe ń lọ báyìí lẹ́ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin ló ṣe bẹ́ẹ̀ kan tó déwájú emir of Ìlọrin. Àwọn ọba tiwa ẹ̀kan báyìí lẹ máa nà lẹ̀ kábíyèsí o ṣùgbọ́n ẹ lè rí àwọn àáfàá yìí láíláí níwájú ọba kí wọ́n ṣe báyìí wọ́n máa dúró ní bí wàánú kan wọ́n nẹ́sìn àwọn ò gbà wọ́n láyè àwọn ọba wa náà máa bá wọn fẹ̀yìn torí àwọn náà ẹlẹ́sìn àjòjì ni wọ́n anyway àfàwọn ọba tó jẹ́ wípé wọ́n mọ value àṣì láwọn tó jẹ́ wípé wọ́n mọ value nǹkan tí wọ́n gbé dání wọ́n mọ position ní ibi táwọn jókòó sí. Ẹ̀yin mùsùlùmí kóòtù òjìrè ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń bá wí mi ò bá ẹ̀yin tó jẹ́ wípé Fúlàní ló bá ìyá yín sùn mi ì bá yín wí. Torí anybody tí Fúlàní bá ti bá yẹ sùn Fúlàní ni ẹ má jẹ́ àtànra wa. Ṣé wá rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ pera yín ní mùsùlùmí. Ẹ wo fídíò tí mo play fún yín. Wọ́n wá sọ pé torí ẹ jẹ́ mùsùlùmí kíkẹ́ má dọ̀bálẹ̀ kẹ́ gbàgbé ń pa àṣà yín àwọn Àràbù àwọn náà ní bó ṣe ń ṣe tí wọ́n tó bá rí àwọn ọ̀gá àwọn àgbàlagbà àwọn náà máa ń bẹ̀rẹ̀ o wọ́n á ní kẹ́yìn má dọ̀bálẹ̀ wọ́n á ní kẹ́ má kúnlẹ̀ wọ́n á ní kẹ́ kàn máa lóṣò fún ìyá yín ni ṣé ìlóṣò jẹ́ culture tiwa wọ́n wá máa parọ́ fún yín wá ní Islam ní kẹ́ fi culture yín lẹ̀ kíní kan ṣé ìlóṣò ṣé ó jẹ́ culture tiwa ṣé culture wa ní ìlóṣò
they want to eradicate everything that is called Yoruba. Wọ́n fẹ́ eradicate everything. Wọ́n fẹ́ eradicate identity yín. Wọ́n fẹ́ eradicate everything that you can be related to. Tó jẹ́ pé tẹ́ bá ṣe báyìí ní àwọn ọmọ Yorùbá ló máa ń ṣe báyìí. Wọ́n fẹ́ eradicate ẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀run wọn lè ní fún yín ṣe because ẹ ti try. Ká má purọ́ ká má jalè ẹ try. Àwọn bàbá ńlá bàbá yín try. Ṣùgbọ́n wọ́n fail ni. So ayé ayélujára la wà. Àwọn àgbàlagbà náà dẹ̀ lọ sọ. Wọ́n ní táyé bá ti ń yí báyìí ká máa bá wọn yí. Àwa náà ti ń bá wọn yí. So àwọn bàbá wa àárí èèyàn kan àbẹ́yàn méjì tó máa lọ máa play kíní fún yín. Fún àwọn bàbá yẹn àtàwọn ìyá yẹn. Ẹ jókòó, ẹ̀yin bàbá yẹn jókòó. Ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ọmọ kóòtù òjìrè tẹ́ ṣì ń ṣe ẹ̀sìn àjòjì tẹ́ ń ṣe ẹ̀sìn ìsìlámù yìí especially. Ẹ jókòó kẹ́ sun oorun mẹ́ta tí ọmọlúàbí ń sùn. Ìwé burúkú tí wọ́n gbé wá fún yín ẹ mọ̀ nǹkan tó wà ńbẹ̀ because tó bá jẹ́ wípé ẹ mọ̀ ni ẹ ní ṣe ẹ̀sìn yìí mọ́. Ẹ má jẹ́ kí àwọn people yìí kí wọ́n lo ọgbọ́n ẹ̀sìn láti wá ba nǹkan tó jẹ́ ti yín kó wá bàjẹ́ fún yín. Ẹ jí ẹ má sùn. Eléyìí ti wà nínú record. Tí mi ò bá sí láyé mọ́ lọ́jọ́ ọ̀la ẹ ṣì máa rí eléyìí ẹ máa play. Ẹ má jẹ́ kó pẹ́ jù kẹ́ má wá sọ pé ọmọ yẹ tẹnu ẹ mú bebebe tó máa ń búyàn yẹ ó dẹ̀ sọ́ngbà yẹ àgbọ̀. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín di bẹ́ẹ̀. Ẹ má fi ìka àbámọ̀ wọn ẹnu. Ẹ má jẹ́ ká sọ ilẹ̀ wa míì nù bí wọ́n ṣe sọ Ìlọrin nù. Nísìn kò sọ́ba nílọrin. There is no king of Ìlọrin, kò sí ọba Ìlọrin. Emir of Ìlọrin. Ẹ má jẹ́ ká tún sọ ilẹ̀ kóòtù òjìrè. Ẹ wò wípé táwọn bàbá ńlá bàbá yín tó bá jẹ́ wípé wọn ò jà fún yín. Àwọn people yìí wọ́n ti gbógun wá rí according to history láti wá bá ilẹ̀ láti wá bá wa jà. Àwọn bàbá yìí kojú wọn ní 100%. Wọ́n lé wọn dànù, wọ́n pa wọ́n dànù ni. Tó bá jẹ́ pé àwọn bàbá yìí ò fi ẹ̀mí wọn lélẹ̀, tó bá jẹ́ pé àwọn ò jà, níbo lẹ̀yin fẹ́ máa claim sí àsìlẹ̀ kóòtù òjìrè? Níbo lẹ fẹ́ máa claim? Ọlọ́run má ṣe wá ní minority nílẹ̀ wa. Ọlọ́run má ṣe wá bó ṣe ṣàwọn Ọlọ́run má ṣe wá bí àwọn Haúsá. Ọlọ́run kọ́ ló ṣe wọ́n bẹ́ẹ̀. Àwọn bàbá ńlá bàbá wọn lọ́gọ̀ọ́. Má ṣe wá bí àwọn Haúsá. Ìtorí ẹ̀ ní fídíò Nnamdi Kanu tí mo play. Mo mọ̀ pé a lot of people they don't agree with most things Nnamdi Kanu máa ń ṣe. And of course even me I don't agree with most of nǹkan tí Nnamdi Kanu máa ṣe, but that particular video mo dìídì post it sórí page mi. It's not because of the person that is saying the word ọ̀rọ̀ yẹn gangan ni mo dìídì gbé síbẹ̀ kẹ́ ẹ gbọ́. Kò sí ẹ gbàgbé forget about the messenger and listen to the message. He was saying the fact. Ẹ gbàgbé sentiment pé ó jẹ́ yàn kan àbó máa ń ṣe kíríkà àbó ṣe kíríkà bẹ́ẹ̀ agree pẹ̀lú àwọn nǹkan mi tó ṣe bẹ́ẹ̀ ni èmi náà agree pé most of nǹkan mi tó máa bó ṣe rí that particular that video ó nèlì ẹ̀ pa. He was saying the fact. Gbalẹ̀gbalẹ̀ ni wọ́n, olè ni wọ́n. Imagine báwo lọ́n ṣe máa sọ wípé àwọn Muslim ilẹ̀ kóòtù òjìrè ó máa lọ máa report fún Muslim Sokoto. Who are they? Àwọn wo ni? Kí ni nǹkan tí wọ́n ní? Báwo ni tí wọ́n ṣe jẹ́? Who are they? Ta làwọn Fúlàní sí ọmọ kóòtù òjìrè? Ẹ ronú o, ẹ má jẹ́ kó fi ẹ̀sìn kó fi gbé yín, kó fi kó yín lọ́bẹ̀ jẹ. Irú àwọn akéwúgba gold, àlìfùfù, kíjìpá, eléyìí tó ń ránlẹ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń ránlẹ̀ tó fẹ́ tán ní ọmọ ẹ̀fẹ́ ọmọ Emir Ìlọrin, gbogbo àwọn yẹn tí wọ́n lórúkọ yẹn. Gbogbo wọn ti fẹ́ wọ retirement age. Wọn ò fi ọjọ́ àárọ̀ wọn ṣe nǹkan gidi. By this time ó yẹ kó ti jókòó báyìí kó ti fẹ̀yìntì kó ti máa jẹ retirement wọn ni. Wọ́n sì ń sá káàkiri. Wọ́n sì lọ ń ganu kiri. Wọn ò plan ilé ayé wọn dáadáa láti bẹ̀rẹ̀. So ìtorí ẹ̀ ni wọ́n ṣe máa compromise. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe máa tẹ̀lé àwọn Fúlàní wọ́n ṣe máa tẹ̀lé wọn lẹ́yìn gọ́gọ́gọ́ in the name of ẹ̀sìn. Wọ́n fi ẹ̀sìn yẹn bojú ní nǹkan tó fẹ́ jẹ òun ni ò jẹ́ kán gbọ́. Bí Ramadan ṣe máa dé
tí àlìfùfú àti akéwúgba gòdù bó ṣe máa ta mẹ́kà wọ́n máa ta ti àwọn èèyàn tó fẹ́ lọ mẹ́kà wọ́n fẹ́ lọ sílẹ̀ mímọ́ ilẹ̀ tó dọ̀tí ilẹ̀ tí ò ń ṣe ilẹ̀ mímọ́ àbí òun nílẹ̀ ti wà àbí ibẹ̀ ló ti ṣiṣẹ́ tó ti kówó jọ wọ́n wá kówó yẹn jọ tán wọ́n wá mú owó ilẹ̀ tó dọ̀tí tí ò ń ṣe ilẹ̀ mímọ́ yẹn wọ́n máa kó lọ sí ilẹ̀ mímọ́ ẹ rí pé orí àwọn pípù yìí ti yí dànù so nǹkan tó fẹ́ jẹ làwọn yẹn ń wá they know the truth wọ́n mọ̀ pé fake làwọn gbé dání wọ́n mọ̀ pé ẹ̀sìn Islam is fake it's not for us kì í ṣe fún tiwa tó bá jẹ́ wípé ẹ̀sìn Islam wà ń sìn gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn àwọn for instance àwọn Indians sìn Hindus wọ́n ní ẹ̀sìn tiwọn àbí wọn ò lè India ò ní wá pè é pé ó yá wá join ẹ̀sìn mi kò possible even àwọn Jew wọn ò ní wá pè é pé kó wá join ẹ̀sìn àwọn tó bá jẹ́ pé bó ṣe ẹ̀sìn Islam yẹ bó ṣe wà yẹ àwọn àràbù ó ń ṣe fúnra wọn ó ń ṣe nǹkan wọn bó ṣe wù wọ́n kí ló kan ayé tí wọn ò wá impose ẹ̀ lẹ́lòmíì lọ tí wọn ò wá máa sọ fún yín pé ẹni tí ò bá ti ṣe ó máa lọ sí náà jáná tó ní máa threaten tí wọn ní máa fi ìbẹ̀rù bojo sí ọkàn àwọn èèyàn tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ní ẹ̀sìn wọn wọ́n ń dá ẹ̀sìn wọn ṣe kò sí nǹkan tó kayé kọ́ máa ṣe everybody wà láì táwa náà dẹ̀ wà lọ́dọ̀ tiwa tá à ń ṣe nǹkan táwọn bàbá ńlá wa ń ṣe tí wọ́n fi sílẹ̀ fún wa kò ní síjà àwọn India ń ṣe tiwọn Elédùmarè tó dó ní kálukú sí àyè rẹ̀ pẹ̀lú èdè rẹ̀ ó mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ pé ohun Olódùmarè ó máa dá wa báyìí sí àyè ara wa á wá fún gbogbo wa lédè kan náà but nǹkan tó fi mú tó fi dá wa sí àyè ara wa tó wá fún wa ní èdè ara wa nǹkan tí ó yé wa láàrin ara wa la máa ṣe kì í ṣe pé wọ́n máa lọ gbé kinní kan wá láti ibì kan wọ́n á máa impose ẹ̀ láwọn kan lórí wọ́n wá máa threaten yín wọ́n wá máa sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ti ṣe báyìí ẹ máa jóná ni ẹ ṣe bàbá mi tẹ́rẹ̀ ọmọládé wọ́n máa sọ pé tẹ́ ẹ̀ bá ṣe ẹ máa jóná ni tẹ́ ẹ̀ bá ṣe gbá ẹ máa jóná ni tẹ́ ẹ̀ bá ṣàwo ẹ máa jóná wọ́n wá ń finá dẹ́rù bá yín kò dẹ̀ sí kọ̀ọ̀kan nu wọn tó ti lọ nù náà yẹn tó ti dé tó ti wá fún yín ní report ìwé yìí náà ni àwọn bàbá wa tó wà very intelligent the most intelligent people ever on the planet Earth tó bá jẹ́ wípé àwọn bàbá wa kọ gbogbo nǹkan tí wọ́n sínú ìwé ẹ rò pé wọ́n ní ti destroy ẹ̀ lénìí ẹ rò pé ẹ máa bá àwọn wèrè tó yẹ pé wọ́n máa sọ̀rọ̀ ní ìwé ìwé lẹ́yìn ní ìwé tí ń dà do you think you will buy ẹ rò pé Kùránì ẹ rò pé authentic ẹ mọ̀ pé fàbú ló kúnú ẹ mọ̀ pé fabricated ni ìtorí ẹ̀ ní errors ṣe wà ń bẹ including ní Bible ìtorí ẹ̀ ní errors ṣe lọ rẹpẹtẹ àìmọye nǹkan àwọn bàbá ńlá wa tó jẹ́ wípé kò kì í ṣe èyí tí wọn ò gbé sórí fún àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n fọwọ́ ṣe sílẹ̀ tí àwọn people tí wọ́n ti destroy tá a dé bá àìmọye èyí tí wọ́n ti kó lọ tí wọ́n lọ gbé sí museum wọn tí wọ́n dànù kò dá kí ló dé tẹ́ ẹ̀ ṣe dànù kí ló dé tẹ́ ṣe kó sínú museum yín kí la wá ń sọ ẹ̀dẹ̀ wá ti torí o nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ̀dẹ̀ wá fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ torí afẹ́ ayé afẹ́fẹ́ rí tì kẹ́ ẹ ṣe náà ẹ ra mọ́tò ẹ gbé sórí social media náà ni alhamdulilayi nípa àwọn ọmọ àìjẹun rí tó ń jápọ̀ sáyà notice me àìmọye àwọn èèyàn tó lówó tí wọ́n náwó kó deadly tẹ́ẹ̀dẹ̀ nímọ̀ tẹ́ máa rí wọn lórí social media gan tó yẹ pé wọ́n lè máa wọṣọ ẹyọ kan tẹ́ẹ̀dì mọ̀ pa àwọn eléyìí but àwọn eléyìí àwọn gynecologist yìí ẹ jẹ́ kó rọra lọ ra tòkunbọ̀ kan tí wọ́n sẹ́ndì wá láti Amẹ́ríkà bíbá tó sẹ́ndì sẹ́ èyí wọ́n máa gbé kámẹ́rà ni wọ́n ti gbé kámẹ́rà fídíò kan rí wọ́n á tó fídíò ẹbí tó ti ń jábọ́ bó ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò wọn wò pé these people are so I don't even know me tí ẹ mọ irú nǹkan tí mo lè fi qualify wọn notice me carry me ó ti bà ayé yín jẹ́ àwọn tó dẹ̀ ń tẹ̀lé yín náà they are carried away with what they see wọn ò mọ̀ pé ayé nǹkan tó rí lórí social media kì í ṣe real most of nǹkan what you're seeing on social media is fake they are not intelligent they can't use their brain they have been brainwashed
ẹ̀rẹ́ lómi tó jẹ́ wípé a máa rùn pa báyìí á dẹ̀ máa dáwó póun fẹ́ lọ sí Mẹ́kà. Like last year I saw some people tí wọ́n jáde láti Ìlọrin tí wọ́n ké wọ́n ti gbé lọ́wọ́ wa kó wa lọ airport. Mo wá wò wọ́n báyìí, mo wọ aṣọ tán wọ̀, mo wo bó ṣe rí ráhùn. They are not even looking like àwọn èèyàn tó ń jẹun gidi sínú. Ẹ mọ̀ pé ẹni tó bá ń jẹun sínú gan nínú àwo ẹ̀gbọ́n ẹ máa rí nínú ẹ mọ̀. They look so dirty, like so dirty. Tó yẹ pé tẹ́ bá súnmọ́ wọn gan, mi ò exaggerate, wọ́n máa rùn. Ẹ̀yin àwọn yẹn ló wá kó 10 million jọ. Àwọn àfáà wèrè tán máa ń organize Mẹ́kà yẹ wọ́n ti wá gbowó lọ́wọ́ wọn, wọ́n wá rí wọn wọ́n wá kó wọn lọ, wọ́n wá bọ́ síta, wọ́n wá ń pariwo. Shameless people tí wọ́n ń lo ọgbọ́n wọn. Ẹ ṣiṣẹ́ nílẹ̀ ilẹ̀ tiyín, wọ́n wá ní kẹ́ wá lọ sí ilẹ̀ mímọ́, ilẹ̀ wèrè tó jẹ́ wípé tí gbogbo nǹkan wọn báyìí extreme ni. Tójò bá máa rọ̀ báyìí á bà gbogbo ayé wọn jẹ́ ńbẹ̀ ni. Tórùn bá máa rọ̀ báyìí ó máa máa jó wọn bí iná ni. Ọpẹ́lọpẹ́ technology lára wọn, tí ò bá kí ń ṣe technology àwọn gan máa ń sọ. Kò dẹ̀ sí kankan tí wọ́n invent nínú gbogbo technology yẹn. Tó bá wá ń sọ fún yín, ẹ bọ́ sórí comment section, ẹ máa ṣépè. Ẹ mọ̀ bóyá ẹni tẹ́ ń ṣépè fún ó ní back to sender, bẹ́ẹ̀ ṣe àánú yín kàn máa ń ṣe mí gbà mí. Because èpè yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí ó ń padà sí yín lórí ni. Àwọn ẹlòmíì tí wọn ò dẹ̀ mọ̀ pé ti lọ ṣépè gan, ó tún lè bà wọ́n bẹ̀ nínú nídìílé yín. Ẹ má jẹ́ ká rojọ́ ju, ẹ mọ̀ pé tí ìpínlẹ̀ ọ̀rọ̀ bá ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀. So ká conclude lórí Sultan of Sokoto. Ẹ fọwọ́ mú yàrá yín o, ẹ fọwọ́ mú Sokoto yín o. You don't have any right whatsoever láti fi ẹnu sí ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ kóòtù òjire. Because bó ṣe ń pààyàn báwọn àwọn herdsmen àwọn Fúlàní bó ṣe ń wá sílẹ̀ kóòtù òjire tí wọ́n ń pààyàn tó ń jí àwọn èèyàn gbé. Àti ìgbọ́rí pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá sọ pé ẹ̀yin kíní ẹ má ṣe ti ẹ̀rí tọ̀dọ̀ yín ṣe. Àwọn ti ìlú èyí tó ń ṣe ń lù yín tó ń pààyàn kiri nílùú yín ẹ̀rí ṣe ti àwọn ìwọ̀nba kéékèèké tí wọ́n wá sórí ọ̀dọ̀ tiwa. Ṣáwọn òun lẹ fẹ́ rí ṣe. Rí nǹkan gidi ṣe Sharia law torí pàwọ́ à ń jáde à ń sọ̀rọ̀ à ń ka Kùránì à ń tú di ìdí ànábì à ń tú síta àti ìdí àláwù abirùn ọlọ́wọ́ tún méjì Muhammadu olóko dógidógi tó fi okó ẹ̀ báyé Àìṣà jẹ́ táìṣà ò fi rọ́mọ bí títí tó fi kú torí pà ń tú jáde. Ẹ wá fẹ́ gbé Sharia law wá sílẹ̀ kó tó jẹ́ so that ẹ fẹ́ fi pa ẹnu àwọn èèyàn mọ́. Ẹ wá kọ́kọ́ fẹ́ wá in the name of wípé láàrin wa ni láàrin àwa mùsùlùmí ni. Àwa ò ní gbà o, àwa ò kì í ṣe àwọn Haúsá o. Bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ti ń dìde ń sìn, wọ́n ti ń sọ̀rọ̀ sókè o. Ta dẹ̀ gbọ́ pé nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sókè náà wọ́n tún ti ń pa wọ́n díẹ̀díẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ lè pa gbogbo wọn tán o. Àwa ò ní gbà. Ẹ fi tiyín ṣe tiyín. Ẹ mú Sokoto dání àtàwọn agbègbè yín lọ́hùn, ẹ filẹ̀ kóòtù òjire sílẹ̀. Ṣó ti yé yín? Ìyẹn ti lọ báyẹn. So last time àwọn kiriyó àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ sìn torí mo máa end show yìí láìpẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ Elédùmarè bẹ̀ yín. Tẹ́ ẹ bá tí bá mi share show yìí, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ share button, ẹ gbé sí gbogbo ibi tẹ́ bá wà. They need to see it. Ó ń ṣiṣẹ́. They need to see it. They need to see it. Torí gbogbo nǹkan tá à ń ṣe yìí à ń ṣe àkọsílẹ̀ ni. À ń ṣe àkọsílẹ̀ ni wọ́n dẹ̀ máa sọ pé ẹni báyìí sọ ẹni. Mo dẹ̀ fẹ́ fọ opportunity yìí mo fẹ́ fi bá gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ayélujára nípa ilẹ̀ kóòtù òjire mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú iṣẹ́ takuntakun. Kò easy o kéèyàn jáde báyìí bí irú àwa báyìí tí wọ́n bá rí irú ìpínlẹ̀ ọ̀rọ̀ gbá mú. Ẹ mọ̀ nǹkan tó máa ṣe fún mi but èmi ti sign. Mo ti bá wọn rún mọ́lẹ̀ sọ. Mo ti ní pé àdàbí tó bá jẹ́ wípé mi ni mo dídì wá pé mo fẹ́ máa ṣe kíní ìfúnra mi tó rí pé ẹ̀yin kọ́lẹ̀ ń disturb mi kí n bọ́ ta làwọn eléyìí máa rí mi mú. But tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́ bá lẹ̀ máa mú ẹni ọ̀la lẹ́mù. So mo yin ẹ̀yin tí ẹ̀ ń jáde tẹ́ ẹ̀ dákẹ́
lórí ọ̀rọ̀ ilẹ̀ Kóòtù Òjìrè. Àwọn ọmọ yín ní ọjọ́ iwájú tí wọ́n bá ń wò nígbà táwa bá ti lọ tán, tí àwọn ọmọ yẹn bá wá ń wo àwọn videos tá ti ṣe sílẹ̀, àwọn náà máa wá understand, because nǹkan tá à ń ṣe ń sìn kò ń ṣe fún àwa tá wà ń bí báyìí ní à ń ṣe fún for now. Torí nǹkan tí a lot of people they don't understand, especially àwọn tí ẹ̀sìn wèrè yẹn ti kó sí lọ́pọlọ. Bọ́n ṣe máa lọ sí àlùjọ́nà tó máa lọ bá 72 virgins sùn, òun ni gbogbo nǹkan tó wà lọ́pọlọ wọn. Àwọn tó dẹ̀ gbé concept yìí wá fún yín, àwọn ń develop ìlú tiwọn every day. They are developing their own country every day. Àwọn yẹn wọn like 72 virgin àbí? Àwọn yóò fẹ́ lọ sí àlùjọ́nà àbí? Ṣùgbọ́n ẹ̀yin èyí tó yẹ kẹ́ fi jókòó nílùú yín, kẹ́ fi ronú bí ìlú yín ṣe máa develop. Bọ́n ṣe ní gba ilẹ̀ yín mọ́ yín lọ́wọ́, àwọn àgbàlagbà wọn lè lọ sóko, wọ́n ń bá àwọn ìyá àgbàlagbà, wọ́n ń bá wọn sùn ní oko, wọ́n ń fipá bá wọn sùn ní inú oko, wọn ò lè lọ sóko, wọn ò lè rìn, àwọn èèyàn ò lè travel bó ṣe máa ń travel. O ò lè gba Ìbàdàn expressway, Lagos Ìbàdàn expressway pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mọ́. Ẹ jáde kẹ́ protest lórí ìyẹ́. Ọ̀rọ̀ Ganu lẹ̀ ń jáde fún, lẹ̀ ń ké fún. Ojú dẹ̀ gbà mí tì fún yín, ẹ̀yin àfáà, ẹ̀yin Ganologist, ojú gbà mí tì fún yín, ẹ̀ ní tìjú kọ́bọ̀. Ìpé ìtìjú kọ́ báyìí kékeré báyìí ìgbà tẹ́lẹ̀ Èdùmàrè ń dá síjú ẹ̀ sí nílé o. So gbogbo ẹ̀yin tẹ́ ń jáde, Elédùmarè á máa fún yín ṣe o, kò ní sú wa o, kò ní rẹ̀ wá láṣẹ Ìdùmarè. Allah ló máa give up o, àti Muhammadu. Allah ló máa give up lórí ilẹ̀ wa. Ibi tí Allah tó ti ní right, òun àti Muhammadu, òun ni ìlú Àràbù. Ibi tó ti gbé wá kó padà lọ síbẹ̀. Anybody tó bá wà nílẹ̀ kó tóje tó fẹ́ rọra máa ṣe nù yàrá ẹ̀, kò sí anybody tó ní o má ṣe. Má wàá fi kó wá máa impose lórí àbí kó wá máa threaten àwọn èèyàn pé tó bá ṣe kiri kan lọ sílé ìjọ náà. Irọ́ ni, kò anybody ò lọ jí náà jáàná mọ̀ kankan. Muhammadu yín gan bó ṣe wà yìí, ó lóun ò mọ ibi tóun ń lọ. Ibi tẹ́yìn tẹ́ gọ̀dé. Muhammadu yín ó lóun ò mọ ibi tóun lọ, kò mọ ibi tóun lọ. Bẹ́ẹ̀ náà ni Jésù ṣe sọ, ó lóun ò mọ̀gbà tóun padà bọ̀. Wọ́n gbé gbogbo yín sí scale, wọ́n gbé yín sí is coming. Wọ́n fi yín sí is coming. Àwọn bàbá ńlá wa tó ti lọ, àwọn tó dé bá tí ìgbà tí wọ́n gbé ẹ̀sìn yín wá, wọ́n gbé wọn sí is coming, wọ́n lọ, wọ́n kú wọn lọ. Àwọn tí wọ́n bí, wọ́n gbé wọn sí is coming, àwọn yẹn náà kú wọn lọ. Ẹ̀yin náà ẹ ti títí dé generation yín, wọ́n tún gbé yín sí is coming. Jésù ń bọ̀ láìpẹ́, kò ní pẹ́ dé mọ́. Ẹ máa wà lórí is coming o. Kò jù bẹ́ẹ̀ lọ. So ẹ̀yin oníkiriyó, ó kàn yín. Mi ìráyè wá àdírẹ́sì yín ní ìgbà tí mo post kíní kan. Mo kàn rọra post náà ni, ó kàn dàbí ọ̀rọ̀ Ganu náà ni. Kí wọ́n kàn rọra sọ̀rọ̀ kan báyìí, kọ́ dẹ̀ gbé, gbogbo wọn dẹ̀ ń sunkún sórí comment section, ẹ̀yin kiriyó. Mo ní pé ẹ fàyà ò real, pé wọ́n wá gbé yín ní gan ni, pé fake ni. Ṣé mo parọ́ ni? Kò real now. Fire is fake. Ẹ̀yin aláìmọ̀kan wọ́n sọ pé don't say that o. Tẹ́ bá ti ráwọn oríṣiríṣi comment, don't say that o. I pity you. Àṣekí ó kàn wọ́n báyìí. Ìmí àṣepè fún ìyálà ìyá, ìmí àṣepè fún ọmọ àwọn àgbàlagbà míì tọpọlọ wọn ti yòrò tí wọn kọ́kọ́ dàgbà òfò lásán. Ẹ rí wọn báyìí tí wọ́n dẹ̀ máa gbé àwọn ọmọ wọn ṣépè láì ṣe mí because of ẹ̀sìn wèrè, ẹ̀sìn àjòjì. Àwọn pásọ̀, àwọn wòlíì wèrè tó jẹ́ wípé ó lè lọ ṣiṣẹ́ nǹkan tẹ́ fẹ́ jẹ bẹ́ ṣe máa lórí àwọn èèyàn lẹ́ ń wá. Ẹ wá bọ́ sórí comment section. Ẹ wá ní okay, you want to say fire does not exist so that people can be doing whatever they like. Ìbéèrè tèmi fún yín ni, fire wèrè tẹ́ ló exist. Fire yín tó exist tó jẹ́ wípé ó tún wá ní clause nínú pé tó bá ti bà gbogbo ilé ayé yìí jẹ́, ó ti jalè, ó ti ṣe wèrè, ó ti ṣe oríṣiríṣi, ó ti pààyàn, ó ti ṣe gbogbo oríṣiríṣi atrocities ilé ayé yìí, kò wá sọ pé Father forgive me o, I receive Jesus as my Lord and personal Savior, I accept you. Ò ní lọ sí
ẹ fàyà yẹ mọ́ àbí but àwọn tó bá yé wọn jẹ́ tó ti pa tó ti ṣoríṣiríṣi fún táwọn ti kú tí wọn dẹ̀ kì í ṣe kristẹni bóyá ẹ̀sìn míì làwọn ṣe àwọn yẹn dẹ̀ ń lọ sí ẹ fàyà ẹ ní brain ni ẹ̀yin tẹ́ wá sórí comment section mi tẹ́ wá ń rojọ́ wèrè ní òní mò ń bá wí lo brain yín ni àti wípé ẹ̀yin ò ń ka history ni ń kàwé ni ń lọ béèrè lọ́wọ́ àwọn grandma yín tẹ́ bá sì ní grandma àbí great grandma kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn nígbà ayé àwọn grandma great grandma yín kí ẹ̀sìn àjòjì tó rinlẹ̀ báyìí lọ béèrè lọ́wọ́ wọn bá yé ṣe rí wọn ò sọ story fún yín pé nígbà kan wà tó jẹ́ wípé àwọn tó ń tajà wọ́n máa kó ọjà wọn sílẹ̀ báyìí wọ́n á dẹ̀ lọ wọ́n á dẹ̀ fi iye òkúta tó bá fi síbẹ̀ lẹ́ fi máa mọ iye tó jẹ́ àwọn èèyàn á dẹ̀ rà wọ́n á gbé sílẹ̀ wọ́n á dẹ̀ fowó sí wọ́n á lọ wọ́n á gbé kúrò wọ́n á lọ lẹ́yìn ìgbà tó gbé fàyà wá fún yín tẹ́ fàyà bẹ̀rẹ̀ sí ní rinlẹ̀ ṣé àwọn tó ń ṣe yẹ wọ́n sì lè ṣe pẹ̀lú gbogbo fàyà rọ́ tí wọ́n pa fún yín pẹ̀lú gbogbo irú fàyà tó pa fún yín ṣáyé ayé ń da sí ni àbò ń bàjẹ́ sí ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹ́ ẹ ronú kẹ́ ẹ sun ọmọ mẹ́ta tọmọlúàbí ń sùn kẹ́ yé jẹ́ kán fi ìwé burúkú kán fi tàn yín ṣé ayé ń bàjẹ́ sí ni àwọn bàbá wa kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní wípé nǹkan tó ní kálukú bá ṣe òun ló máa gbà wọ́n náà ayé yìí lẹ ti máa jẹ gbogbo ìyà yín tẹ́ ẹni tó bá ti ṣe burúkú ayé yìí ló ti máa jẹ́ kó tó lọ so nínú kéèyàn ṣe burúkú láyé yìí kó dẹ̀ jẹ gbogbo yìí kó jẹ ìyà ẹ̀ láyé yìí àti kó wá ṣe burúkú kó go scot-free kó wá ní pé ẹ̀fàyà kan ló ná bìkan ìwo ló dáa jù àwa sọ fún yín pé ẹ̀fàyà ò rí ẹ̀fàyà òun ni wọ́n fi ń de most of you tí ó jẹ́ wípé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ìyá mi ìṣẹ̀ṣe làgbà ẹ káàbọ̀ mà tó yẹ pé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ lè ṣe wọ́n ti demonize àwọn bàbá ńlá bàbá yín àwọn ancestors yín wọ́n ti demonize wọn fún yín torí fàyà ẹ rò wípé ẹ̀sìn àjòjì méjèèjì tí wọ́n gbé wá sí ilẹ̀ kóòtù òjìrè torí kò sẹ́yìn tó kàn mí pẹ̀lú nàìjíríà tí bá ń dárúkọ kóòtù òjìrè máa rò pé kò sẹ́yìn tó kàn mí pẹ̀lú nàìjíríà o ọmọ kóòtù òjìrè ni mí torí kí nàìjíríà tó dé kóòtù òjìrè ti wà tí ó ti yé yín wọ́n impose nàìjíríà sí wa lórí ni kò ń ṣèfẹ́nu wa la fi gbà ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ ṣèwádìí so àwọn ẹ̀sìn àjòjì méjèèjì tí wọ́n gbé wá sílẹ̀ kóòtù òjìrè tó bá jẹ́ wípé wọn ò bá ìṣẹ̀ṣe jẹ́ ẹ rò pé wọ́n máa gbòòrò wọn ò lè gbòòrò torí wọ́n lọ sí àwọn ilẹ̀ aláwọ̀ dúdú míì ẹ ṣe ìyá mi àbí bàbá mi Yorùbá Tóyìn ẹ ṣe mà wọ́n lọ sílẹ̀ àwọn aláwọ̀ dúdú míì tí wọ́n pa wọ́n tí wọ́n fi ẹ̀sìn yẹn tí wọ́n tì í bọ̀ wọ́n lọ́rùn báyìí fọ́sí pé tó o bá gbà wá kú ni ṣé ká gé ọrùn ẹ àbí kó o gbẹ̀sìn òun lọ́ fi ṣe ẹ̀sìn méjèèjì ṣé wàá gba ẹ̀sìn àbí bó ti gbà tí wọ́n gbé wá fún àwọn bàbá tiwa àwọn bàbá ńlá tiwa tí wọ́n gbé wá tí wọ́n gbé ọwọ́ yẹ wá wọ́n sáré kàbàkàbà ìgbà tí wọ́n gbé wá ní líle wọ́n lé wọn kàbàkàbà àwọn bàbá wa ò ní mísùsù ò ní bọ́ǹbù ò ní kíní èyí táwọn bàbá wọn tó jogún lọ́wọ́ bàbá wọn ni wọ́n fi ṣó wọn sá lọ wọ́n wá lọ re-strategize wọ́n wá pẹ̀lẹ́ tàn irú ẹ̀tàn tí Akéwùgbà Gold máa ń gbélẹ̀ because gbogbo àwọn àfáà tó jẹ́ wípé wọ́n máa ń ṣe gàgàgàgà lórí social media ó máa ń dùn Akéwùgbà Gold because òun expect wọn wípé káwọn náà máa ṣe ní àlùmọ̀kọ́rọ́ yìí bóun ṣe ń ṣe pé ọgbọ́n lè fi máa mú wọn tẹ́ bá wọlé sí wọn lára tán wọn ò ní lè ṣe nǹkan kan mọ́ so àwọn sẹ́ẹ̀tì kan àwọn wà wọ́n show red colour wọn bó ṣe rí gangan colour wọn bó ṣe rí wọ́n show ẹ̀ àwọn sẹ́ẹ̀tì kan wà bíi sẹ́ẹ̀tì Akéwùgbà Gold òun ń ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ìjọ kan ló lọ sí program kan first day tí mo máa rí fìlẹ̀ tí abetí ajá lórí bóyá torí irú àwa tá à ń sọ̀rọ̀ ìlú torí mi máa ń sọ létí mo ní pé Fúlàní ni bí Fúlàní ṣe máa ń dírẹ̀sì ni Akéwùgbà Gold ṣe máa ń dírẹ̀sì kò wọ fìlà Yorùbá rí Àkànbí ọlọ́ba náà máa ń sọ á ní kò wọ fìlà Yorùbá rí mo wá rí fídíò kan bí tó ti lọ ṣe bóyá program nípa Yorùbá or something bóyá bí tó ti ń bẹ̀bẹ̀ kiri tó ti ń ganu kiri tí wọ́n ní àwọn òfógun omi ìmógun wèrè tán tí wọ́n tán láwọn òfẹ́
ẹ̀yin tó jẹ́ wípé ní àti ayé ìgbà tí àwọn tiyín tí wọ́n ti ń bà ṣẹ̀ṣẹ̀ jẹ́ tó ti ń bú ṣẹ̀ṣẹ̀ tó ti ń ṣe oríṣiríṣi fún ṣẹ̀ṣẹ̀ kò sẹ́nibọ̀dì tó sọ pé ogun kankan wà o àwọn pípù yìí wọ́n ń wò yín ni o ìgbà táwa kan wá jáde tán táwa bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ fùrọ̀ Muhammadu àti Allahu síta tẹ́wá rí pé ìdí Muhammadu rún o ìdí Allahu ò ṣe gbóòórùn ìgbà yẹ lẹ́sẹ̀ wá ẹ má fogun kọ́ má fogun ẹ wá lọ ń ṣe mítìnì wèrè kiri ìjọ yẹn ni ìjọ kan péré ni mi mọ̀ bóyá tún ti wọ̀ lẹ́yìn ìgbà yẹ o mo rí fìlẹ̀ àbẹ̀tì ajá ní àṣé gáà yìí náà ti máa ń gbọ́ ó máa ń wo ṣó wa lẹ́yìn ìjọ yẹn kò wọ́ mọ́ o ó fìyẹ́ ó tún fi deceive wọn àwọn bàbá yẹn tí wọn understand àwọn náà máa fọ́ wọ́n máa lọ fọ́ wọn ní ọmọ wa náà ní ọmọ yín kọ́ ọgbọ́n àlùmọ̀ tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ lísìn sí wá sí Akéwùgbà Gold ẹ mọ̀ pé green snake under green grass òun ni Akéwùgbà Gold bẹ́ẹ̀ ni mi ò eléyìí ò ń ṣe pé defamation of character confam ni tí bá máa gbé show ẹ̀ tẹ́ bá fẹ́ kí n gbé show ẹ̀ wá fún yín kí n wá jókòó bí mo ṣe máa analyze show àlìfùfù nígbà yẹn máa gbé jáde fún yín máa analyze ẹ̀. Yes, Christianity, Cynthia Nicholas, you said, point of correction, Christianity is not a do or die, accept both are strange religion, which are not ours as Yoruba. I never said it's do or die. I never said Christianity is do or die. But Christianity, no. Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni. Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́, when you say somebody will go to hellfire, when you are threatening, it's like a threat. In our own tradition, there is nothing like hellfire. If you like, do tradition. If you like, don't do. Be waking up and be sleeping and be eating and be doing whatever you like. Because there's nothing like hellfire. If you do evil, ilé ayé yìí ló ti gba evil ẹ̀ ló ti wá ti kẹsàn ẹ̀. Wá ti kẹsàn nǹkan ẹ̀ wá jìyà ẹ̀ ń bẹ̀. So when you say Christianity is not, they won't do it as you didn't hear what I said. When they came, nígbà tí wọ́n wá, according to history, tí wọ́n fẹ́ fi pa mú àwọn bàbá ńlá wa, wọ́n lé wọn kàbàkàbà, they cannot wait. Ìtorí ẹ̀ ló ṣe wá ọgbọ́n àrékérekè ni wọ́n fi mú wọ́n lára àtàwọn alábọ̀dé, àwọn olórí alábọ̀dé ní ayé ìgbà yẹn. And that is what Akéwùgbà Gold is doing. Akéwùgbà Gold will be telling them indirectly, but they don't understand. Àwa tó dẹ̀ yóò wa, ẹ má force àwọn people yìí, ẹ má wà harsh sáwọn people yìí. Ẹ kàn mú wò wọ́n lára díẹ̀, ẹ ṣe bí òde fún wọn, bó ṣe máa ń ṣe nínú àwọn wáàsí ẹ̀ tó máa ń ṣe nìyẹn. Ẹ lè ever rí Akéwùgbà Gold. Ṣé Akéwùgbà Gold ṣó ti bá ó ti kí ta ló ti kí rí pé ọdún ìṣẹ̀ṣe àẹkú ọdún èṣù o àbí ẹkún ọdún ìṣẹ̀ṣe o ẹ̀yin ti rí kó kí oníṣẹ̀ṣe kan ṣùgbọ́n ó máa kí àwọn kìrìsìtẹ́nì torí according to kan tí mo gbọ́ I don't know if it is true o allegedly because èyí tèmi ò bá mọ̀ máa sọ fún yín mo gbọ́ wípé wọ́n ní kìrìsìtẹ́nì lẹni tó tọ́ Akéwùgbà Gold dàgbà ẹ̀rí pé ó máa lọ sílé bàbá takú ti Jésù bàbá tó tí ò mọ mí ní nǹkan tí àwọn fìlà kékeré àwọn fìlà jù tó máa ń dé sórí yẹ ẹ rí pé Akéwùgbà Gold máa ń lọ sí ibẹ̀ so àwọn Akéwùgbà Gold òun àtàwọn kìrìsìtẹ́nì ọjọ́ máa ń ṣe pọ̀ ìtorí ẹ̀ ni àwọn yòókù ẹ̀ tó jẹ́ wípé Sálàfí 1990 tí mọ̀ wọ́n àwọn yẹn ló ṣe wà against yẹ so àwọn ẹ̀sìn burúkú yìí wọ́n wá fi wá ṣe kí ni wọ́n fẹ́ fi dàárín ara wa rú gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè ni òun dẹ̀ ló ń ṣẹlẹ̀ ń sìn wọ́n fi dàárín wa rú wọ́n dẹ̀ tún fi jẹ́ kí a kórìíra nǹkan tó jẹ́ tiwa ìtorí ẹ̀ ni a ṣe improve ìtorí ẹ̀ la ṣe wà ibi táwọn bàbá yẹn ṣiṣẹ́ dé ibẹ̀ ló ṣì wà for hundreds of thousands of years. Ibi tí wọ́n ṣiṣẹ́ yẹn dé tí wọ́n fi léde ibẹ̀ ló ṣì wà àwọ̀ ò develop nǹkan tí wọ́n gbé sí àjòjì wá ṣe nìyẹn because wọ́n jẹ́ kí nǹkan tiwa kó má wá make sense lójú wa ó wá dàbí nǹkan burúkú a lè jókòó kárí nǹkan tó jẹ́ pé okay a rí pé kíní yìí kò look good lójú kí ni nǹkan tá lè ṣe sí tó fi máa look good but rather a máa dànù ní eléyìí ò dá lọ́rùn eléyìí ni mo fẹ́
but nǹkan tí wọ́n fi ẹ̀sìn àjòjì méjèèjì tí wọ́n fi wá ṣe fún wa nílẹ̀ kóòtù ojíire nìyẹn. Go and read about the history of how it started in Europe, of how African slaves were tortured to accept it while shouting. Okay, yeah, thank you bàbá mi, ẹ bá mi máa educate wọn, ẹ ṣé, bẹ́ẹ̀ ni ẹ parọ́. So ẹ̀yin kiriyó, ẹ ṣé bàbá mi Abíóyè, ẹ ṣé gan sà. Ẹ̀yin kiriyó tẹ́ wá sórí comment section mi tẹ́ni èmi fẹ́ kí ilé ayé bàjẹ́ lèmi ṣe sọ pé fire is not real. Excuse me, ilé ayé bàjẹ́, ilé ayé ti bàjẹ́. Àwa bá ṣe kéré tó yìí, ìwọ̀nba kékeré ta ti lò nínú ayé yìí níwọ̀n ó láwọn ọdún kan sẹ́yìn tó jẹ́ wípé nǹkan tá à ń rí sí àárín láyé àtijọ́ ní ayé ìgbà táwa sì wà ní sisi tá ṣe wà kékeré. Sisi náà sì ni mí ẹjọ́ torí Ọlọ́run ti dàrú fine girl sí lọ́mọ ẹ dákun. Nígbà tá ṣe wà kékèké ní ayé ìgbà yẹn táwọn ọmọ 15 years tí wọ́n bá ní oyún wọ́n máa cover ojú wọn ni wọn ò ní fẹ́ kẹ́ wọ́n máa wọṣọ ńlá. Ní ayé ìgbà yẹn táwa tá ṣe ń kéré tá ṣe ń bọ̀ ń sìn tá ṣe ń di ẹmọ tá ṣe ń bọ̀ tá bá wọ àwa tá bá lọ́yàn bíi báyìí tá lọ́yàn lábàáyìí kí ń wọṣọ tó fún o ẹmọ tó máa wọṣọ tó fún tó máa kó gbogbo ẹ̀ tẹ́ máa rí wọn ní party tó máa kó gbogbo everything síta kò sí èmi torí èmi mo wà a little bit bossy aṣọ ńlá mo máa ń wọ̀ because ojú máa ń tì mí díẹ̀ mo pé káwọn èèyàn kọ́ máa bú mi ẹmọ kọ́ máa fi mí ṣe yẹ̀yẹ́ máa wọṣọ tó tóbi. Bọ̀ nísìnyí àwọn tí wọ́n ní gan tí wọ́n ní ọyàn yìí gan wọ́n máa tún wá kó síta báyìí wọ́n wá wọ aṣọ tó jẹ́ wípé báyìí ló ṣe máa wà. Kò sí gbà yẹ láyé ìgbà kan ìgbà ya ẹ̀fàyà ò dẹ̀ tí ìrìnlẹ̀ bó ṣe rinlẹ̀ sí bí ẹ̀fàyà ṣe ń rinlẹ̀ sí láyé ń bàjẹ́ sí torí wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe gbogbo atrocities yẹn tán àwọn yẹn máa sọ pé Jésù o I come back to you o forgive me o ìmí àmàdẹ́ṣẹ̀ gan máa ní Jésù I dey come Jesus I dey come wait make I first go do this one I go come back come ask for forgiveness. Can you imagine? What's that? That's nonsense. Because you know there is no repercussion for your atrocities. All you just need to do is to confess. I say, pààyàn. All you need to do is just to confess and say, forgive me, and you are forgiven. Really? And if you are not forgiven or you die before that time, you are going to hellfire. Hellfire. Tí kò sí anybody tó ti lọ rí tó ti dé tó ti wá sọ fún abẹ. So when I tell you tí mo gbé síta, mo sọ fún pé hellfire is not real, fake ni, scam money. Because àwọn lọ ní pé lọ ní pé kẹ́ ṣe gbá àwọn náà lọ tún negate. Ó dàbí kéèyàn sọ pé -1 plus -1 ni. Ẹ jọ̀ọ́ kí ni answer ẹ̀yin tẹ́ bá mọ̀ arithmetic. -1 plus -1 ṣé kò ti gẹ́ra wọn kò ti di 0. So what's the essence of hellfire? Àní pé kò ṣe wèrè kò jẹ wèrè kò jẹ ìyà ẹlẹ́sẹ̀kẹsẹ̀. So that tẹ́lòmíì bá fẹ́ ṣe tó bá ti rí ìwọ tó ti jẹ ìyẹ́ tó ti rí ìpù nǹkan tó ṣe òun náà máa káwọ́ ara ẹ̀ bọ́ má jẹ́ ìṣe kínní. Aláyé ìgbà yẹ láyé àwọn bàbá wa àwọn ìwà burúkú yẹ kò sí kò ṣe pé kò sí bọ̀ kò wọ́n pọ̀ because ẹ lè má rí torí tibi tire ládálé ayé bọ̀ kò wọ́n pọ̀. Ìgbà táwọn ẹ̀sìn burúkú yìí tí wọ́n wá dé tán òun wà ní àwọn kìíní wọ́n wá gbòòrò sí àwọn ìwà burúkú ìwà ìnítìjú láwùjọ òun ló wá gbòòrò sí oníkálùkù wá ń ṣe bó ṣe wọ́n gbọ́ ti mọ̀ pé táwọn bá ṣe tán a lọ ṣe astaga fúri láì 1000 wọ́n á ti kà á nínú tẹ̀sùn bá ti ṣe tán ó ti tán náà nìyẹn. Àbí tó bá ti sọ pé láìláì làlá Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ti parẹ́ nìyẹn. Really? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? So ẹ̀yin tẹ́ wá sórí comment section mi tẹ́ ń pariwo tẹ́ ń sọ pé ẹ fẹ́ kíríkan àfi èyí tí ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ bá ti kú tó àbí bàbá ẹ̀ bá ti kú tó ti wá lọ sẹ́fà tí bàbá ẹ̀ wá bí irú èmi sì ìyá mi ti kú bàbá mi ti kú kò tí ì padà kò tí mi ò mọ ibi tó wà mi ò gbọ́ anything ojú àlá àtọjú oorun nìkan la ti máa ń pàdé àti gbogbo dẹ̀ sọ fún mi rí pé fàyà lòun wà àbí jàǹnàmọ̀ kan lòun wà. So eye tanra yín ẹ ṣé mo dẹ̀ ẹ̀yin
kiri yo mo fẹ́ fún yín ní contradiction kan nínú ìwé yín lénìí ká fi kásẹ̀ ńlẹ̀ ẹ má bínú ẹ mọ̀ pé tí ìpínlẹ̀ ọ̀rọ̀ bá ti rí ẹjọ́ báyìí kọ́lọ́n ṣàánú mi ni a fẹ́ fi kásẹ̀ ńlẹ̀ a fẹ́ fi ká ẹsẹ̀ Sunday show yìí lẹ̀ nínú ìwé yín mo sọ fún yín pé there are a lot of contradiction ibi tí rọ́bà dẹ̀ ti wà ní contradiction máa ń wà ṣó ti yé yín ibi tí rọ́bà ti wà ẹ mú báírò yín ẹ káàbọ̀ bàbá mi àbí ìyá mi ìyá mi Bùsáyọ̀ Dorcas ẹ káàbọ̀ ẹ lọ mú báírò yín o àti pépà yín òun ni fún ọ̀sẹ̀ yìí kẹ lọ bí àwọn pásítọ̀ yín kẹ lọ bí wọ́n léèrè pé kí ló mean kò yé yín nínú ìwé Matthew chapter 5 verse 22 ó ní anybody tó bá pèèyàn ní fool pé kò ní pé inú náà ló ń lọ yẹ fàyà yín tá à ń sọ yìí náà ni ẹ kọ sílẹ̀ ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí bí bàbá Adébóyè ti máa ń pè lẹ́ẹ̀mejì Matthew chapter 5 verse 22 eléyìí ń sọ̀rọ̀ wípé bóyá ń tako religion àbẹ̀ṣe à ń ṣí yín lójú à ń ṣí yín létí ni ẹni tó bá fẹ́ gbọ́ á gbọ́ ẹni tí ò bá fẹ́ gbọ́ kò ní gbọ́ it's so painful àti wà nínú irọ́ yìí for decades of years for hundreds of years kò ní dá ká wá máa pass irọ́ yìí náà ká continue máa pass ẹ̀ sáwọn ọmọ wa aláwọn ọmọ mi ti bí mi rí nígbà tí mo ṣì ń ṣẹ̀sìn àjòjì nǹkan tó máa ń wá sí mi lọ́kàn tèmi ti ń bi àwọn pásítọ̀ táwọn pásítọ̀ tí wọn ò lè dá mi lò àwọn ọmọ mi they were barely like if I'm not exaggerating ọjọ́ wọn 5 years ló ń gbà yẹn tí mo mi ìmọ̀ nǹkan tá a ṣáà sọ bóyá ń gbọ́ ni àbí mo sọ fún pé Jesus is God ẹ mọ̀ wọ́n sọ pé Jesus is God wọ́n bèèrè wọ́n níbo ni God wà mo ló wà heaven wọ́n níbo ni Jesus wà pé ṣebí Jesus ó wá sílé ayé mo ní ẹ ó wá die on the cross ó ní yẹ okay so ṣé èyí tó wà ní heaven yẹ tó jẹ́ God yẹ ṣé òun náà ni èyí tó wá sílé ayé tó wá die on the cross mo ní yẹ ó ní so but God ni báwo ló ṣe wá tún wá sílé ayé pé ṣé wọ́n wá lóyún God wọ́n wá bí God àwọn ọmọ ọdún 5 wọ́n ní pé ṣé wọ́n wá bí God pé ṣé God mú yàn ṣé God ó gbé God lọ sí baby sitter ẹ̀wọ̀n káwọn ọmọ wọn máa ń gbé wọn lọ sí